káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí nǹkan tí Ifá sọ nípa Oye Ooni of Ife àti Aláàfin Ọ̀yọ́ apá kẹta. Ọlọ́gbọ́n o, olóye o, mò ń sọ nínú program tí mo ṣe recently pé nínú apá kejì pé ìtàn Aláàfin Ọ̀yọ́ àti Ooni of Ife, ìtàn ilẹ̀ Yorùbá ju àwọn méjèèjì lọ. Agbára yẹn ti wà ní ìgbà tí Oòduà máa dé sí Ilé Ifẹ̀. Ó bá àwọn kan bẹ̀ tí àwọn èèyàn ti ń lo dáúlà tó ti ń ṣe agbára. Ohun Yorùbá tá à ń fọ̀ yìí gangan kọ́ lohun tá à ń sọ. Ó dàbí bí àwọn colonial master ṣe wá sí tó yẹ pé universal language wa English ni. Ṣé máa dú ìlú tó sopọ̀ tá fi ń jẹ́ Nàìjíríà ni? Kò kí ń ṣe Yorùbá àti Haúsá nìkan o. Kò kí ń ṣe Yorùbá àti Haúsá nìkan. Ọlọ́run, ibẹ̀ kọ́ ni mò ń lọ. Mò ń sọ̀rọ̀ nípa Yorùbá tá jẹ́ Yorùbá gangan. Kò kí ń ṣe Ooni ati Ife, Ooni Oye. Ooni of Ife Oye ni, kò kí ń ṣe orúkọ èèyàn. Aláàfin Ọ̀yọ́ Oyè ni, kò kí ń ṣe orúkọ èèyàn. Ààrẹ Ọ̀nà Kakanfò Oyè ni, kò kí ń ṣe orúkọ èèyàn. But tí ẹni tó bá jo ìyẹn bá wá ní agbára tó dẹmọ ìdẹmọ ẹ̀, agbára tó bá ń lò lọ́ máa fi ń pè. Aláàfin Ṣàngó tó máa ń pè ní Aláàfin Ṣàngó kò kí ń ṣe pé òun gangan ni Ṣàngó o. Agbára Ṣàngó ló ń lò. Agbára Ọ̀rànfẹ̀, agbára Ọ̀rànfẹ̀ ni. But tí ẹ bá rí gbogbo ẹ̀, tí ẹ bá rí Oníṣàngó, tí ẹ bá rí Ọlọ́ṣun, gbogbo wọn pátá Olú ló wá ṣàgbà gbogbo wọn. Nǹkan tó ń pè ní awo nìyẹn. Tí babaláwo náà bá máa dífá, ó máa rúbọ Èṣù, ó máa júbà Ṣàngó, ó máa júbà gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Ẹ má ti torí pé ìfẹ́ inú, ẹ má ti torí pé ẹ fẹ́ jẹ ogúnkógún kẹ́ máa pa ìtàn kítàn. Àwọn aládé kan wà báyìí tí wọn ò bá gbí, tí wọn ò bá sọ̀rọ̀, adé wọn adé nílẹ̀ Yorùbá. Òun ni adé Bìíní, adé Ìlú Ọ̀wọ̀, adé kan náà wà l'Ékìtì. Gbogbo àwọn adé yẹn, adé tó dá dúró nílẹ̀ Yorùbá ni o. Wọn kì í ṣe adé ọmọ Oòduà. Ní primary school ọkọ wa pé ọmọ méje l'Oòduà bí. Gbogbo àwọn méjèèjì yẹn ló ń jọba ní ilẹ̀ Yorùbá. Onípòpò ti pópó, Aláàfin ti Ọ̀yọ́, Oníṣàbẹ̀ ti Ṣàbẹ̀. Ibi tí ìtàn kọ́ wa mọ̀ nìyẹn. Ìtàn wa dìpù ju nǹkan tí wọ́n sọ fún wa school yẹn lọ. Ọlọ́run ọba ń gbọ́. Ìtàn wa dìpù gan. Tí ẹ bá lọ wá ìtàn ilẹ̀ Yorùbá, àwọn bàbá wa alágbára ni wọ́n, jagunjagun, wọn protector láwọn bàbá wa, wọn kì í ṣe oppressor. Yorùbás, yes, they are protectors, they are not oppressors. Wọn kì í ṣe oppressor rárá, because ní ìgbà yẹn jagunjagun ni wọ́n ti ṣe kíní kọ́kọ́ tó lọ jagun, wọ́n máa bọ Ògún, wọ́n máa bọ Èṣù. Babaláwo ló máa dífá pé ẹ má lọ jagun o, ẹ ṣe báyìí. So wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ifá. But bí kú yóò bá pani tòde ò lè pani. Nígbà tí àwọn àjèjì wọlé, tí àwọn bàbá ńlá bàbá wa gba àwọn àjèjì láyè tìfẹ́tìfẹ́, tìdùnnú, ẹ wá gbẹ̀yìn ẹbẹ̀bọ̀ jẹ, ẹ sohun wájú pọ̀ mọ́ tìpàkọ́, ẹ kó sí wa láàrin. Kíní yẹn sì wá ń já àwọn ìwọ̀n ní ilẹ̀ Yorùbá dè níyì. Ẹ ti politics wọ̀, ẹ ti religious wọ̀, tribalism wà bẹ́ẹ̀. Kí ló dé? Ẹ lọ wá ìtàn. Má ti torí pé o kàwé, má ti torí pé o jẹ́ Muslim, má ti torí pé o jẹ́ Christian, má ti torí pé o jẹ́ babaláwo, má ti torí pé o jẹ́ onífá kó wá máa pé àwọn Muslim yẹn wọn ò dá, àwọn Christianity yẹn wọn ò dá, àwọn gómìnà wọn ò dá. Okay, wọn ò dá àbí? Ṣé ìwọ dá? Okay, ìwọ dá àbí? Ìdílé ò ti wá ọmọ Yorùbá ní àbí? Yorùbá. Kí ni ìdílé yín gangan? Lọ wá ìtàn ìdílé yín. Kí ló bí orúkọ tẹ́ ń jẹ́? Kí ni àbísọ? Lọ wo oríkì ìdílé ẹ̀. Tó bá wo oríkì ìdílé ẹ̀ wá kọ́ capture pókè yìí báyìí láti wá lọ wá oríkì ìdílé onídìílé káàkiri. Tó bá máa kí Òwu fún ẹ, Òwu ló máa ń pè ní àwọn ọmọ asúnkúngbadé, àwọn ọmọ ajífigbé ṣeré. Òwu kì í ṣe pé tó bá máa kí gbogbo ilẹ̀ Yorùbá, tó bá máa kí ọmọ Èkó náà fún ẹ. A ní oríkì, a ní àṣà, a ní ìṣe. Ọ̀làjú wá dé, ó wá lóun fẹ́ lu ìyá òun pa. Òun làṣà, ẹ fẹ́ lu àṣà pa. Ẹ lè ráṣà lù pa. Àgbà ò lè tán lórílẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ṣe awo tí mò ń sọ yìí, wọ́n ní lówe
là ń lùlù ògìdìgbò nínú kò kí ń ṣe àgídìgbò lówe là ń lù àgídìgbò kò ń jẹ́ kò ń kọ́ lówe là ń lùlù ògìdìgbò ọlọ́gbọ́n ló ń jó ọmọràn ló mọ̀ ìlù ògìdìgbò yẹn inú ilé àwọn awo ló máa ń wà àbí ààfin wọ́n máa ń fi ìlù yẹn máa fi sọ̀rọ̀ ní gbìgbì àwọn àjẹ́ náà máa ń lùlù yẹn o tó máa ń ṣe báyìí ìlù tó máa ń ṣe báyìí nínú fíìmù yẹn ẹ̀nà ìlù yẹn ló pè lògìdìgbò ọlọ́gbọ́n ló ń jó ọmọràn ló mọ̀ tí ẹ bá mọ agbára tí Olódùmarè fún wa ní ilẹ̀ Yorùbá ẹ̀rọ Ọlọ́run á bà yín gbogbo àwọn nǹkan tí àwọn pípù yìí wá lẹ̀ Yorùbá tí wọn ò rí lọ́wọ́ pè lórúkọ burúkú a ní ewé má bà tèmi jẹ́ a ní ewé má nà ọmọ mi a ní ewé àbámọ̀dá ló ń pè ní magic leaf nígbà tí wọn ò rí torí ewé àbámọ̀dá tẹ̀ ń wo iṣẹ́ tó ń ṣe ní ilẹ̀ Yorùbá nípa ó ti gba ẹ̀sìn nítorí pé ẹ ti rí ẹ̀rọ ọmọkùnrin tó jíire ẹ̀fọ̀tẹ́lẹ̀ igi tó bá gbé ní ṣubú kí ló pẹ́ ibi tó bá gbé ní ṣubú ọ́n tọ́mọdé bá ṣubú sọ́yìn má tọ́mọdé bá ṣubú àwájú bàbá bá ṣubú ẹ̀yìn ló máa wò gbogbo ẹ̀rọ bàbá ilẹ̀ Yorùbá pátá tí ẹ bá ní ẹ̀ ní sọ̀rọ̀ lọ́jọ́ kan ẹ lọ jábọ̀ fáwọn alálẹ̀ o ẹ ń lọ o tí ẹ bá ti bu ẹnu báyìí ẹ sọ̀rọ̀ ẹ gba ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá fún wa ẹ gba ẹ̀tọ́ ilẹ̀ abínibí fún wa ẹni tó wà ń bẹ yìí ààrẹ wa ni kò kí n ṣe by violence kò kí n ṣe by constitution náà lè máa tẹ̀lé nínú òfin mọ tradition wọn kò fi sínú ẹ̀ ní òfin ọmọ tradition but nítorí religion nítorí western education nítorí civilization ẹ wá tẹ bá máa lọ fill form sí ọmọ akọ either Christian or Muslim they will never put tradition sí and now any for the one ma fi bá ma ní either are you a Muslim or Christian ẹ ti sọ pé tó bá ní pé abálẹ̀ sọ́yà kí ló máa fi yes ẹ mọ tradition but because nítorí ẹ fẹ́ manipulate ẹ wá ń lo òfin tí a mọ̀ pa ẹ̀ òfin tí tẹ́ pé but òfin yẹn náà la máa fi gba ẹ̀tọ́ wa padà lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àjọṣepọ̀ ààrẹ tó wà ń bẹ̀ Ọlọ́run ẹ má bára yín jà mọ́ àti Ọọ̀ni àti Aláàfin alágbára lẹ́yìn méjèèjì fíìrì tẹ́ ń gbálẹ̀ Yorùbá yàtọ̀ ó dàbí kó to tíìmù báyìí ni defender wà striker wà anẹ́ni tó ń tó kọ́nà gbogbo oh my God gbogbo kíní yẹn lọ́mọ balaba ti tò Ọlọ́run gbogbo ẹ̀ lọ́ ti tò Ọlọ́run tí Yorùbá fẹ́ mú lù wọ́n máa lọ bá bọ̀ rẹ̀ ṣe nǹkan báyìí tí kíní kan ẹ máa lọ bọ́ òṣàjé kó bọ ajé tí kíní kan ó yá iyùn fẹ́ mú lù wọ́n máa lọ bọ́ ó dẹ̀ ráyé gbé nítorí pé ó ti yé mi nítorí pé wọn ò mọ báíbù àtìwé ń lò wọn ò kọ̀ọ̀kan lẹ̀ wá òbí àwọn ọ̀kọ̀ọ̀kan lẹ̀ àwọn bàbá wa kọ ìkọ́lẹ̀ nípasẹ̀ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá tí ẹ bá fẹ́ mọ òwe yẹn tán o ní láti gbọ́ èdè Yorùbá kó dẹ̀ mọ ìtumọ̀ ẹ̀ Ọlọ́run torí àwọn ìpè nígbà ẹ̀rọ púpọ̀ ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀ tí o bá ní àròjinlẹ̀ o máa rí pé àwọn bàbá wa gangan ni the best Ọlọ́run wọ́n best ni wọ́n ní ilẹ̀ Yorùbá jagunjagun ni wọ́n protector ni wọ́n jẹ́ pé ẹ lọ ka ìtàn ẹ lọ wá ìtàn but ibi tí ìtàn yẹn ṣẹ̀ sí nígbà tí tó expand tó yẹ pé nígbà tí ẹlẹ́kọ̀ọ́ dẹ́kọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ lọ́ pa ìtàn yẹn mọ́ra wọn tí Aláàfin bá pa ìtàn apamọ́ra tiẹ̀ tí Ọọ̀ni bá máa pa ìtàn apamọ́ra tiẹ̀ àwọn ẹnìkan dẹ̀ wà pé ọ̀bá yín pàtó rárá ẹ má súnmọ́ wọn ẹ mọ̀ pé adé tó wà lórí wọn adé fáyà ni adé Ṣàngó ló wà lórí Aláàfin adé tó papọ̀ sórí Aláàfin pọ̀ gan nǹkan tó wá ṣẹlẹ̀ ní ẹbọ adé tó wà lórí Ọọ̀ni of Ifẹ̀ adé ààrẹ ni ìyẹn náà tún ní ìtàn kan lọ́tọ̀ ó ní ìtàn Ọlọ́run gbogbo ẹ̀ ló ní ìtàn but ẹ kàn wá pa ìtàn ẹ wá ń cause traffic online ẹ ń jà ẹ fẹ́ dán agbára wò níbi tí alágbára méjì bá ti jà Koríko bẹ́ẹ̀ ò ní gbérí mọ́ o ẹ̀yin alágbára méjì ẹni tó ń wò ní tí ẹ gbọ́dọ̀ máa wòran o Ọlọ́run fi ń ṣe figure 8 fún wa láti gba ẹ̀tọ́ wa padà fún wa ní ilẹ̀ Yorùbá ni o ẹ jọ̀ọ́ o gbogbo ẹni tó bá lè máa wá fún mi má wá fún mi I'm not talking about religion tradition education tribalism okay. I'm talking of unity ìfẹ́ ẹ jẹ́ ká pín ìfẹ́ ẹ jẹ́ ká pín unity ẹ jẹ́ ká pín love this àwọn wọ́n ní code Ọlọ́run wọ́n ní code
kóòdù ló ń jẹ́ àwa ọ̀gán la ní best orúkọ fún olódù tó mú àrè, god of gold and uncode, god of gold and uncode, olódù tó tún mú àrè, òun ni olódù. Torí ẹ̀ tí babaláwo bá tẹ Ifá báyìí wọ́n máa ní wọ́n tẹ odù Ifá, wọ́n tẹ odù Ifá, tó bá wá tẹ odù Ifá yẹn tán, olódù tó mú àrè òun ni olódù ọlọ́run ọba, òun ló mọ̀. Wọ́n máa wá pe ẹ̀là understanding which is ẹ̀là rọ̀ wá, but ẹni tó bá ń gbọ́ bá kan kẹ́kẹ́ lélẹ́yìn sọ nǹkan tí mo ò ṣe lè mọ̀, nǹkan tí mò ń sọ ni pé o ò belong, o ń ṣe ọmọ ọbẹ̀ ẹnà ló bá belong tó mọ̀ nǹkan tó ń sọ, tó mọ àṣà àti ṣí ẹ, tó gbọ́ èdè ẹyẹ. Ẹlòmíín wà ní pé kò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òkèrè bí ò bá ti lé kan ó máa dín. Ẹni tó kọ ìtàn wa nǹkan tó rí ló kọ, ó mọ̀ nǹkan tó ti ń ṣẹlẹ̀ bọ̀ kó tó di pé nǹkan tó bá yẹn ni ẹ̀rọ àti Yorùbá ti ń exist ni. Ọ̀yọ́ exist títí ọmọ Ọ̀yọ́ ní Egypt, ọmọ Ifẹ̀ ní Egypt, wine Egypt tó dẹ̀ ń sọ yìí Quran àti Bible dárúkọ Egypt now, Quran àti Bible dárúkọ Egypt. Egypt fúnra wọn dẹ̀ mọ̀ pé Ọọ̀ni Aláàfin wà but ọ̀ sọ sínú Quran àti Bible. Ó yá kí bí ló ti sọnù, ẹ wá lọ wá ìtàn tí gangan. Forget o ti travel, ẹ ti lọ western education, ẹ ti gbogbo nǹkan táwọn òyìnbó ṣe, àwọn ló ṣe plane, àwọn ló ṣe phone, àwọn ló ṣe everything tá à ń lò yìí, àwọn ló ṣe gbogbo nǹkan tá à ń ṣe, gbogbo àwọn ló múná wá, okay accepted, àwọn náà àgbáwo ni wọ́n. Ẹ ti trace tọ̀dọ̀ yín, kí làwọn ẹ máa mọ̀ pé kí làwọn bàbá wa invent, kí làwọn ṣe, ẹ mọ̀ nǹkan tó ṣe àbí? Mo ò ní sọnù program yìí. Ẹni tó bá fẹ́ mọ̀ nǹkan táwọn bàbá wa ṣe tó ju tòyìnbó lọ, ẹ pàdé mi ní apá 4. Mo ń bọ̀, mi ò tí ì dé.